Bó tilẹ̀ ṣe wípé ọ̀rọ̀ òtítọ́ ṣọ̀wọ́n ní àkókò tí a wà yìí, ṣùgbọ́n Ọlọ́run ti pèsè ọ̀rọ̀ òtítọ́ kalẹ̀, ó sì ti mú un súnmọ́ láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babatunde Samuel. Tẹ́tí gbọ́ kò sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Ìjà sí ibẹ̀ lọ́wọ́ sínú ìwé Tímótì kejì orí 3, mo mú láti ẹsẹ̀ 5. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú. Amen. Mo ń sọ̀rọ̀ lórí àwọn àdàmọ̀dì onígbàgbọ́. Àdàmọ̀dì onígbàgbọ́. Tá a máa pè nǹkan ní àdàmọ̀dì, ó túmọ̀ sí fake. Nǹkan àdàmọ̀dì túmọ̀ sí fake. Èyí tí ń sọ original. Tá a bá wo ẹsẹ̀ Bíbélì tá a kà yé dáadáa, ó ní wọ́n ní àfarawé. So tá a bá ní nǹkan ní àfarawé, ó túmọ̀ sí pé kì í sọ original. Ohun tó fẹ́ jọ original ṣùgbọ́n tí ìṣe kí ni o tí ń sọ original, ó náà pè ní àdàmọ̀dì. Pọ́ọ̀lù ń sọ fún Tímótì ọmọ rẹ̀ wípé ní ìgbà ìkẹyìn ọjọ́ àwọn àdàmọ̀dì onígbàgbọ́ wà, àwọn èké, àwọn tí wọn ò dúró nínú òtítọ́, tí wọn ò sì lè rìn nínú òtítọ́. Pọ́ọ̀lù ń sọ fún Tímótì pé ní ìgbà ìkẹyìn àwọn aláfarawé ìwà bí Ọlọ́run yóò gbilẹ̀, yóò pọ̀ sí. Àwọn tí wọn ò jẹun tí wọ́n fi ẹnu sọ, àwọn tí ìgbé ayé wọn tako ìjẹ́wọ́ wọn. Àwọn yìí ni Paul sọ fún Timothy pé kí ó yára kúrò ní ọ̀dọ̀ wọn. Bá a ti ṣe mọ̀ pé ìkẹyìn ayé la wà tí onírúurú gbilẹ̀ sí lójoojúmọ́, a rí i pé ara àwọn nǹkan tó jẹ́ wàhálà fún ìrere lónìí, àwọn nǹkan tó jẹ́ ìdíwọ́ àti ìdènà fún ìrere Jésù lónìí, ó ní àwọn èké ara yìí, àwọn àdàmọ̀dì onígbàgbọ́ yìí, àwọn kanda, àwọn tí ń sojúlówó, àwọn fake, àwọn yìí ní ìṣòro ìjọ. Sẹ́rí àwọn tí ò gba Jésù lólúwa àtolùgbàlà, wọ́n ń ṣe ìṣòro ìjọ. Amen. But àwọn tó jẹ́ ìṣòro ìjọ jù, tó dẹ̀ jẹ́ ìkọ̀sẹ̀ fún ìyìnrere, àwọn ní àwọn àdàmọ̀dì onígbàgbọ́ yìí. Àwọn tí wọ́n ń díbọ́ fáyé pé onígbàgbọ́ làwọn, tí wọn ò dẹ̀ ń ṣe onígbàgbọ́, tí wọ́n jẹ́ nǹkan mìíràn, tí wọ́n jẹ́ ohun mìíràn, tí wọ́n jẹ́ ìkòkò apanijẹ nínú. Jésù sọ fún wa ní ìwé Mátíù orí 7, ó ní ẹ ṣọ́ra fún àwọn ìkòkò apanijẹ. Ó torí pé wọn ó tọ̀ yín wá ní àwọ̀ àgùntàn, ṣùgbọ́n ìkòkò ni wọ́n nínú. Àwọn ìkòkò láàrin agbo ìjọ àgùntàn Ọlọ́run, àwọn wọ̀nyí ní àdàmọ̀dì onígbàgbọ́, àwọn ènìyàn búburú nínú agbo ìgbàgbọ́, àwọn tí wọ́n fi Jésù kájú ṣiṣẹ́ ibi. Wọ́n á forúkọ Jésù lùyàn ní jìbìtì, wọ́n á forúkọ Jésù gba mọ́tò lọ́wọ́ èèyàn, wọ́n á forúkọ Jésù gbọ́ ọ̀pọ̀ ènìyàn gbẹ, wọ́n á fi orúkọ Jésù bá pe èèyàn jẹ́. Àwọn wọ̀nyí ní àdàmọ̀dì nínú ìgbàgbọ́, àwọn wọ̀nyí dẹ̀ ní Bíbélì sọ pé wọ́n máa gbilẹ̀ sí. Tábàwọ̀ 2 Timothy 3, tábàlọ́wọ́ verse 13 ẹsẹ̀ 13, Bíbélì pé ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ́tàn yóò máa gbilẹ̀ síwájú sí i, wọ́n ó máa tàn ní jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Àwọn ẹlẹ́tàn yóò máa gbilẹ̀ sí i. N tó mú kí àkókò yìí jẹ́ àkókò tó léwu jù nìyẹn, tó o dẹ̀ gbúdọ̀ ṣọ́ra fún àwọn tó o bá rìn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ṣọ́ra fún àwọn tó mọ̀ bá ṣe ìkẹ́pọ̀. Tó o bá lọ ṣe ìrìn àjò kọ́mọlùwọ́, inú náà lọ parí ayé ẹ̀ sí. Tó o bá lọ bá àwọn èèyàn ṣe ìrìn àjò kárìn kápọ̀, yíyẹni, inú náà lọ parí ayé ẹ̀ sí. Bíbélì sọ fún wa nínú ìwé Ẹ́kísódù, ó ní ìwọ kò gbọdọ̀ tẹ̀lé ọ̀gọ̀rọ̀ láti ṣe bí. Ìrìn àjò ìkẹyìn ayé yìí ó gba ìkíyèsára gidigan, torí pé láàárín àwọn ọ̀pọ̀ ènìyàn búburú tí ẹ ń pera wọn lé ènìyàn Ọlọ́run, òun la wà. Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn níwèé Mátíù, ó ní ẹ̀yin gẹ́gẹ́ bí àgùntàn, mo rán yín sáàárín àwọn ìkòkò. Ó ní ẹ gbọ́n bí ejò, kí ẹ sì ní ìwà tútù bí àdàbà. Ẹ̀yin gẹ́gẹ́ bí àgùntàn,
mo rán yín sáárín àwọn ìkòkò. Ìbáṣepọ̀ wo ló wà láàárín ìkòkò àti àgùntàn bí kì í bá ti pé ìkòkò ó pa àgùntàn jẹ? Òwe tí Jésù pa nípa èpò àti àlùkámọ̀, Jésù fẹ́ jẹ́ kí èpò àti àlùkámọ̀ kí wọ́n máa dàgbà pọ̀ di ọjọ́ ìkórè. Ìdí nìyẹn, sọ prógráàmù lọ, sọ ṣọ́ọ̀ṣì lọ, oníkálukú ló ń dá ṣọ́ọ̀ṣì lẹ̀, ṣọ́ọ̀ṣì lẹ̀ everywhere. Ṣùgbọ́n ìwà búburú ó ń pọ̀ sí, ìwà ibi ó ń pọ̀ sí. Bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó ni ìwà ibi pọ̀ tó. Àwọn ènìyàn ò yí padà, in fact ọkàn wọn kàn lè sí mi nítorí pé kí ni gbogbo kọ̀ndẹ́mù tí a ń lé kó láwọn ṣọ́ọ̀ṣì kan tí a ń hùwà kan tí ò dáa, àwọn ló ń di pásítọ̀ lónìí. Pẹ́lú mi bá ti darapọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì kan, wọn ò mọ tó lè kó ṣọ́ọ̀ṣì ibi tó ti ń bọ̀. Kẹ́ ẹ tó wí ká tó fọ̀, ó ti dògbò ìfọ̀ pásítọ̀. Ká tó wí ká tó fọ̀, wọ́n ti fún un náà ní oyè assistant pastor. Ẹ wá yẹ ní assistant pastor fún yàn lóyún, kò sẹ́ni ṣẹlẹ̀. Àwọn pàǹdà èèyàn ti pọ̀ nínú ìjọ lónìí. Bíbélì ò dẹ̀ fi wá sínú kòkò nípa irú nǹkan báyìí. Bíbélì sọ fún wa pé ní ìgbà ìkẹyìn ọjọ́ ọ̀pọ̀ yóò yára nù kúrò nínú ìgbàgbọ́, wọ́n fi èsì ìtàn asán àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. So gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó ń lọ ìjọba ọ̀run, ó gbọ́dọ̀ ṣọ́ra wó bí yà kó má bàa ti inú ìjọ wọnú náà. Ìjọ tí ò bá níràn gbàgbọ́ ẹ lọ́wọ́ má lọ bẹ̀. Àwọn ìjọ táyé fẹ́ lónìí, àwọn ìjọ tí wọ́n kàn mọ́ tẹ̀ wọ́n, tí olùṣọ́ àgùntàn mọ̀ sọ tí etí wọ́n fẹ́ gbọ́. Bíbélì ò sì fi wá sínú òkùnkùn nípa rẹ̀. Ìwé Tímótì kejì orí 4 sọ fún wa, ó ní nígbà tó bá di ìkẹyìn ọjọ́, wọ́n yí etí wọn padà kúrò nínú òtítọ́, wọ́n ti lọ kó olùkọ́jọ́ fún ara wọn, ẹni tí ó mọ̀ sọ tí etí wọ́n fẹ́ gbọ́. Àwọn ìjọ tí àǹtí ní mẹ́nu bẹ̀ ṣẹ̀, àwọn ìjọ tí àǹtí ní mẹ́nu bá àgbèrè, olè, ìwà búburú, panṣágà, àwọn ìjọ ní ọ̀pọ̀lọpọ̀ fẹ́ yàrá, àwọn ìjọ wá bó o sì rí lọ bó o ṣe wà. Àwọn ìjọ yìí ló ń kún, àwọn ìjọ ni àwọn èèyàn fẹ́ lọ. Ìjọ ẹ̀tàn, ìjọ táwọn èèyàn lọ wọ pátá lọ, tí wọ́n wọ bẹ̀rẹ̀síà lọ, tí wọ́n lù gímú lọ. Àwọn ìjọ tí obìnrin oṣù sẹ́ẹ̀nì mẹ́sẹ̀ lọ. Àwọn ìjọ tí àwọn èèyàn dá orí tí wọ́n ti orí sí oríṣiríṣi kọ́lọ̀, àwọ̀, blue, green, red. Ìjọ tí èèyàn yà tàtú sápá lọ. Àwọn ìjọ yìí ló ń pull cloud torí pé kí ni they are church of hell. Jọ ọ̀run àpáàdì ni. A gbọ́dọ̀ kíyèsára. Àdàmọ̀dì onígbàgbọ́ ti kún ayé. Ẹ rí i pé nígbà kan tẹ́ ẹ bá ti rí ìyàn báyìí láti mọ̀ pé kìrìsìtẹ́nì rè, appearance shows the matter. Tẹ́ ẹ bá rí àwọn kìrìsìtẹ́nì nígbà kan, wọn ò sẹ̀ ní ilẹ̀ mórí, ìwà wọn àti ìmúra wọn, àwọn ayé tó bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ni. Ṣùgbọ́n lónìí ẹni tó wọ crazy jeans náà ń pè rẹ̀ Christian. Born againism ti wá di common language lẹ́nu anybody. Ọmọ agbèrò, àwọn agbèrò gan wọn làwọn born again, aṣẹ́wó born again, ọ̀mùtí born again, kò sẹ́ni tí ò lè pẹ̀lẹ́ born again. Àwọn yẹn kàtẹ́ wá sọ di àṣà tó kún gbòòrò báyìí. Àwọn ẹni tẹ́ ẹ gbélé tẹ́ ẹ wàásù ìrere Jésù fún, àwọn ló ń di pásítọ̀ báyìí. Ìmàjí kí ni ẹgbẹ́ rẹ̀ pásítọ̀ kó wọ ṣòkòtò obìnrin, irun rẹ̀ ó sì gùn débàdé, gbogbo ètè ní òkú yóyóyó. Àsìkò rẹ̀ ní pásítọ̀, àwa ìkànnà sọ̀rọ̀ bíi tẹkàn. Àwọn obìnrin náà tẹ̀sí ń jẹ́ bíṣọ́ọ̀bù báyìí, àwọn náà ti ń gbòye bíṣọ́ọ̀bù báyìí. Oníkálukú sáwọn afúnra lórúkọ tó fẹ́, ó sì ń dájọ́ tó fẹ́ lẹ̀. Ìwọ tó wá jójú lówó ọmọ Ọlọ́run ló gbọdọ̀ kíyèsára. Ìwé Jeremáyà orí 4 verse 26. Ó ní láàárín àwọn ènìyàn mi láàárín àwọn ènìyàn ìkà, àwọn ìkòkò, àwọn tí wọn ò jẹ́ tí wọ́n sọ fáwọn ẹ̀pá wọn jẹ́. Ìdí ni a gbọdọ̀ ṣọ́ra gidi gan pẹ̀lú irú àwọn tí a rìn súnmọ́. Àwọn ìjọ méjèèjì tí Jésù kọ̀wé sínú ìwé ìfihàn, a rí i pé ọ̀pọ̀ àwọn ìjọ wọ̀nyẹn ìṣòro àti wàhálà tán ní àwọn ẹlẹ́tàn ara, àwọn ìkòkò, àwọn pàǹdà láàrin wọn, àwọn yẹn ni wàhálà wọn, àwọn yẹn ni ìṣòro wọn. Tá bá wo Revelation ìwé ìfihàn orí 2 láti fìdí ọ̀rọ̀ mi múlẹ̀, ẹsẹ̀ 2. Èmi mọ ẹ̀ṣẹ̀ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú, àti bí ìwọ ti dán àwọn tí ń pe ara wọn ní àpọ́stélì tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀ wò, tí wọ́n rí pé eléke ni wọ́n. Tẹ̀sí ní báyẹn àwọn èké ọmọ ìjọ, èké àlùfáà. Tẹ́rí kì í sára àwọn ọ̀ràn ìsọ́lọ́ nìkan lè ké pọ̀ sí, èké pọ̀ gan láàrin àwọn ìjọ. Ọlọ́run ló mẹ ṣọ́ọ̀ṣì tẹ́lómi ti tẹ̀ torí kò lè dúró níbi òtítọ́. Tẹ́lómi máa fi kú láyé ẹ̀, kò ní lè káàtì ṣọ́ọ̀ṣì tí ó tẹ̀ tán
torí ìgbà ìbùkún tí wọ́n ń gbé sí náà ni ọjọ́ tó bá ti déjọ́ tó ti pé òtítọ́ gbẹ̀yìn tí wọ́n ń ṣe jáde wọn àsákòónú ìjọba yẹn torí pé kí ni òkùnkùn àtìmọ́lẹ̀ wọn ò lè ṣe pọ̀ àwọn ẹlẹ́tàn bó o láṣẹ mọ àwọn àdàmọ̀dì onígbàgbọ́ tí wọn kì í so onígbàgbọ́ ìkíní wọn a máa gbógun tòtítọ́ wọn ò fẹ́ gbóòótọ́ àwọn àdàmọ̀dì onígbàgbọ́ ò fẹ́ràn òótọ́ irọ́ náà fẹ́ràn wọn ò fẹ́ gbóòótọ́ bó ti wù kóòótọ́ kéré mọ́ wọn ò fẹ́ gbọ́ níbikíbi tábàwò ìwé Timothy kejì orí kẹta yẹ verse 8 ìjẹ́ gẹ́gẹ́ bí Jánésì àti Jámbérì ti kọ ojú ìjà sí Mósè bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí kọ ojú ìjà sí òtítọ́ àwọn ènìyàn tí inú wọn dìbàjẹ́ àwọn ẹni ìtanù ní ti ọ̀ràn ìgbàgbọ́ ṣẹ́sí báyẹn àwọn kan nìyẹn o Jánésì àti Jámbérì àwọn ọmọ ìjọ Jánésì àti Jámbérì kó ta lónìí tí wọ́n fẹ́ gbóòótọ́ irọ́ náà fẹ́ tẹ́ ẹ bá ti rí ẹni tí ń pẹ́rẹ́ lónígbàgbọ́ tó ń sọ fún yín pé ìjọba ọ̀run kan tẹ́yìn náà lélo náà lọ tẹ́ ẹ bá ti bá sòótọ́ tó bá ti fajúro kì í so nígbàgbọ́ òtítọ́ bíbélì pé ẹni tí a bí nípasẹ̀ òtítọ́ kì í dẹ́ṣẹ̀ ìkíní Jòhánù orí kejì ẹsẹ̀ kẹfà ẹni tí ó bá wí pé òun gbé inú rẹ̀ òun náà pẹ̀lú sì jẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí òun ti ń rìn ẹni tó bá wí pé òun gbé inú rẹ̀ òun náà pẹ̀lú sì yẹ láti máa rìn gẹ́gẹ́ bí òun ti ń rìn ṣẹ́tùkọ́ ẹnikẹ́ni tó bá lóun gbé nínú Kristi ó gbọ́dọ̀ lè máa rìn nínú òfin Kristi gẹ́gẹ́ bí Kristi gan ti rìn nínú ìfẹ́ bàbá báwo ló ṣe sọ pé ọmọ Ọlọ́run tí òtítọ́ délẹ̀ tí ó fajúro tí ó korò ojú sí òtítọ́ àwọn àdàmọ̀dì onígbàgbọ́ wọn kún ayé báyìí wọn pọ̀ níbi gbogbo tó bá ṣe pé bí ṣọ́ọ̀ṣì ti pọ̀ tó ni òtítọ́ ń jáde ní ìlú á ti change abẹ́rẹ́ gbogbo àwọn tó wà ní house of senate yẹn wọn ò ní ṣọ́ọ̀ṣì tán lọ tán pẹ̀lú àwọn ní kristẹni àwọn tó wà ní house of rep àwọn tó jẹ́ kánsẹ́lọ̀ òlu àwọn tó ń ṣiṣẹ́ ní ministry káàkiri tí àwọn pẹ̀lú àwọn lónìgbàgbọ́ ṣé ìrọ̀pá àwọn náà ní ṣọ́ọ̀ṣì ni ṣùgbọ́n àwọn wọn náà jọ ń jí owó òlu àwọn náà jọ ń ṣe tí ò dáa ṣùgbọ́n àwọn tó jẹ́ olùṣọ́ àgùntàn wọn ò lè sọ fún wọn torí pé kí ni wọ́n ti di odi ajá tí wọn kò lè gbọ́ ohun mìíràn tá tó fi mọ àwọn àdàmọ̀dé onígbàgbọ́ òun ni afẹ́ ayé fẹ́fẹ́ rí tì fẹ́fẹ́ ayé afẹ́ ayé wọn fẹ́ràn afẹ́ ayé bí ayé ṣe rí náà rí ìmúra wọn ìmúra ayé ni wọn á sì rún lẹ̀ wọn láwọn blowing tongues attachment akànbádé wọn á gbé attachment góòlù blue red green wọn á gbé gbogbo ẹ̀ sórí wọn láwọn blowing tongues èmi ò mọ orí fèdè fọ burúkú bẹ́ẹ̀ o àwọn claim pa Holy Ghost baptized nínú ṣòkòtò tí Dieu ṣe bábábá àti skirt tó lè bá àtẹ̀yàn jẹ Jésébẹ́lì nínú agbo gbàgbọ́ àwọn ọmọ Jésébẹ́lì ní Síónì àwọn wọ̀nyí àdàmọ̀dì ni wọ́n yìí sojúlówó Bíbélì pé Jésù padà bọ̀ wá fún ìjọ rẹ̀ ìjọ tó mọ́ tí kò sì ní èérí àti àbàwọ́n ìjọ tí Jésù padà bọ̀ wá fún kì í ṣe kókó tí bá sọ kójọ kiri o ìjọ tó mọ́ ìjọ tó mọ́ nínú tó mọ́ lóde ìjọ tí kò sí èrí àti àbàwọ́n nínú rẹ̀ ni Jésù ń padà bọ̀ wá fún abájọ Jésù wípé tèmi bá dé ǹjẹ́ ìwọ̀n agbábọ̀gbọ́ ní ayé ẹ wo bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀n rẹ́kẹ́ tó Jésù mọ̀ pé ṣọ́ọ̀ṣì olùgbòrò pa nígbà tó máa fi dé ṣùgbọ́n kò sọ pé ṣé tí n bá dé ń bá jọ tí n bá dé ṣé wọ́n gba ojúlówó ìgbàgbọ́ ṣé wọ́n bá ìwà mímọ́ nínú ìjọ ṣé wọ́n bá òtítọ́ nínú ìjọ ṣé wọ́n bá ìfẹ́ tòótọ́ sí Ọlọ́run nínú ìjọ oníkálukú ń du àpò ara ẹ̀ eré ìtara wọn náà sákiri àfi ayé òun láti fi mọ àwọn àdàmọ̀dé onígbàgbọ́ ọ̀hún sàdàmọ̀dé onígbàgbọ́ kí ni Tyson wá lórí ẹ̀ ọ̀hún sàdàmọ̀dé onígbàgbọ́ kí ni Obama wá lórí ẹ̀ irun àwọn agbèrò irun àwọn tout lórí rẹ̀ ọ̀sìpẹ̀rẹ̀ rẹ̀ ń brọ́dà àwọn tó ń blow in tongues ọ̀hún lọ sọ pósítà ìsọjí kiri ọ̀hún tán ra wọ́n ya pàtìn sórí ọ̀hún fọṣẹ́ sírun ọ̀hún dẹrun ńlá ọ̀hún buddha sórí wọ́n wá ní ìwọ kì í sàdàmọ̀dé onígbàgbọ́ nígbà tí Jésù wí pé ta nínú yín nínú àníyàn ṣiṣe tó lè sọ irun kan di fífún ṣùgbọ́n lónìí àwọn yòókùnrin gan funfun mọ́ green blue red ti wine colour àwọn nǹkan wọ̀nyí lòdì sí ìfẹ́ Ọlọ́run a sì lè sin Ọlọ́run pẹ̀lú àfẹ́ ayé Bíbélì sọ fún ìwé James orí 4 ẹsẹ̀ 4 ó nítorí ìparí ayé ní ìṣọ̀tá Ọlọ́run a lè bá Ọlọ́run rẹ kẹ́tọ́ pa tó fẹ́ bá ayé rẹ kò ṣeé ṣe ìkan láfọwọ́mú a lè fẹ́ tẹ́ ayé lọ́rùn ká tún fẹ́ tẹ́ Ọlọ́run lọ́rùn
ìkàlápọ̀ Jésù wípé kò lè sí bàbá méjì. Àwọn àdàmọ̀dì onígbàgbọ́ ohun mìíràn tá a tún fi mọ̀ wọ́n òun ni ìlépa ayé. Jésù wípé níbi tí ọkàn ènìyàn wà níbẹ̀ ni ìṣúra rẹ̀ yóò wà pẹ̀lú. Ó ní ẹ tò ìṣúra yín jọ sí ọ̀run níbi tí olè àti ìpara kò lè dé láti bàjẹ́. Ṣùgbọ́n ìlépa ayé, ìlépa ọrọ̀, ìlépa mèremère ayé kò sí tí ìránṣẹ́ Ọlọ́run mi ò lè ṣe, torí pé kí ni o, ó fẹ́ kọ́ ògiri lásánlásán tí a ń pè ní ilé ìjọsìn. Ẹ jáwọ́ ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń dánwò lónìí nítorí ọrọ̀ ayé. Ẹ jáwọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe, ẹlòmíì adé èjì ẹ̀kú láti gba iṣẹ́ ìjọba, adé èjì ẹ̀kú, ẹlòmíì fake document travel out torí ìlépa ayé, torí ìlépa ọrọ̀. Bíbélì gbé àwọn tó fẹ́ di ọlọ́rọ̀ wọ́n rí ara wọn sínú ìparun òjijì. Ìwé Tímótì kínní orí 4 ẹsẹ̀ 9. Àwọn àdàmọ̀dì onígbàgbọ́ tẹ́ bá ti rí wọn ó tàfẹ́ mọ́ ni pé wọ́n á máa lépa àti lọ́rọ̀, lépa ọrọ̀, lépa àwọn ayé, ìfẹ́ owó. Olùmíràn tẹ́ ti fi mọ̀ wọ́n ìfẹ́ owó. Tẹ́ bá fẹ́ mọ̀ ìlépa pásítọ̀ kò ṣòro mọ̀. Ìyà tó bá ti kọ sówó lẹ́ẹ̀ fi mọ̀ ìlépa pásítọ̀. Lẹ́ẹ̀fi mọ ìlépa rẹ̀, ìyá tó bá ti kọ sówó lẹ́ẹ̀fi mọ ìlépa rẹ̀. Kò sí pásítọ̀ mi lè gbé ọmọ ìjọ ṣépè torí owó. Àmì pásítọ̀ ti ń fi èpè àti àyájọ́ gbowó lọ́wọ́ àwọn ọmọ ìjọ. A ní bò bá fowó yẹ lélẹ̀ hospital lọ́ọ́ nà sí o, kíní kan lọ́ọ́ nà sí o, ìpè lẹ́nu rẹ̀ sí Ọlọ́run. Bá ti bẹ́ẹ̀ lè sọ fún wa pé ẹnu tí a fi ń bu ọlá fún Ọlọ́run ta fi ń sìn àtúwálé mọ́ fi ṣépè. Ìfẹ́ owó náà ló jẹ́ pé kò sẹ́ni tí pásítọ̀ mi ò lè gbàdúrà fún, àgbàdo àfọ̀sẹ́wó, àgbàdo àfáwọn ọmọ yahoo. Pásítọ̀ tí ń torí ọmọ yahoo lórí òkè, àgbàdo àfẹsẹ̀wó, àgbàdo àfọlóṣèlú, olóṣèlú tó sọ pé ọ̀nà olóṣèlú òjò mọ́bì kan kò síbi tó olóṣèlú lè yàlé àrùn, yàlé ikú fọnná, yàlé babaláwo, yàlé adáhunṣe, yàlé màmí wọ̀tá. Nítorí pé àwọn fẹ́ dípò wọn tún mú ti pásítọ̀ mọ́ ìwọ ká pẹ́rẹ́ pásítọ̀ gbowó lọ́wọ́ wọn lọ́n gbàdúrà fún inú yàrá àdúrà lọ́ kù sí. Sọ́lọ́ńdà bí wọ ẹni tí ń rẹ́lù jẹ tí ń kówó olùsápò tó ń fi ara ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n wá ń gbàdúrà fún. Kò sọ fún pé ènìyàn búburú yóò kú tí ò bá yí ọ̀nà rẹ̀ padà. Àdàmọ̀dì onígbàgbọ́ wọ́n kún ayé o. Ṣùgbọ́n ohun kankan ní Bíbélì sọ fún wa nínú ìwé Tímótì ó ní yẹra. Ṣé orí tó bá máa dọ́run wojú àwọn tó bá rìn, wo prógámù tó lọ, wo sáàsì tán ìbáìtì ẹ sí. Sọ́ra gidigan kì í ṣe gbogbo ibi tí a ti ń pariwo, tí a ti ń lùlù, tí a ti ń kọrin lórúkọ Olúwa náà ni wọ́n ń lépa ọ̀run. Wo bí ìyà ìkẹyìn ayé la wà. Bíbélì sì kìlọ̀ fún wa nípa ohun tí ó ṣẹlẹ̀ nígbà ìkẹyìn ayé. Tá bá wo ìwé Matthew orí 24 ẹsẹ̀ 24, Matthew orí 24 ẹsẹ̀ 24. Nítorí àwọn èké Kristi àti àwọn èké wòlíì yóò dìde, wọ́n ó sì máa fi àmì àti ohun ìyanu ńlá hàn tó bẹ́ẹ̀ tí ó lè ṣeéṣe. Wọ́n ó tan àwọn àyànfẹ́ pàápàá bó bá lè ṣeéṣe ni. Àwọn àyànfẹ́ gan a ó tilẹ̀ tàn wọ́n jẹ. Àyànfẹ́ tó bá lè sọ́ra wọ́n á tẹ̀jẹ̀ báyìí. Onírúurú iṣẹ́ àmì àti ìyanu tó kún ayé lónìí. Àwọn àdàmàdì iṣẹ́ àmì fọ́tóṣọ́ọ̀bù yanu, àwọn àdàmàdì iṣẹ́ àmì àti ìyanu, àdàmàdì iṣẹ́ àmì tọ́lọ́run kò mọ̀ sí. Ìgbà kẹyìn ayé náà là ń gbọ́ pé wọ́n fáwọn èèyàn lówó, wọn ní kàn ṣe bí afọ́jú wá prógrámù, kàn ṣe bí adití wá sínú ìsọjí. Arákùnrin kan náà fún lówó pé kó lọ sínú pósí pé wọ́n gbé wá sí inú kùrùsẹ́ẹ̀dì, pẹ́tẹ́ máa dé kùrùsẹ́ẹ̀dì wọ́n á gbé wá bí òkú. So ìránṣẹ́ ẹ̀ tara rẹ̀ tí ì ṣètò Ọlọ́run yóò wá gbàdúrà fún, yóò lọ jí òkú lójú àwọn èèyàn. Ibi tí wọ́n ti ń gbé bọ̀ tẹ́tí wo sínú pósí tí wọ́n ti ń gbé bọ̀ alàyè tí ò sòkú tó sínú pósí torí owó. Ojú ọ̀nà ni ó dọ̀pọ̀ mú wọn sí, inú pósí ẹ̀ ló kú sí. Òwò tádà mọ̀ ṣe ní ọ̀kan lẹ́yìn. Ìkẹyìn ayé la wà. Ẹja ṣọ́ra fún àwọn tí a ó máa darapọ̀ mọ́. Ẹja ṣọ́ra fún àwọn tá a sọ pé àwọn múlọ̀rẹ́ àjọ gbàdúrà. Àwọn àdàmọ̀dì àti èké ara ti pọ̀ jù. Àwọn ẹlẹ́tàn níbi gbogbo. Àwọn tí mo sojú lówó ọmọ Ọlọ́run wọn kó ta o. Jésù ní ohun tí mo wí fún yín ni mo wí fún gbogbo ènìyàn. Ẹ kíyèsára. Ohun tí mo wí fún yín ni mo wí fún gbogbo ènìyàn. Ẹ kíyèsára. Àkókò ìkíyèsára rèé. Àkókò tó yẹ kó o yẹra ẹ wò. Yẹ àwọn tó ń bá rìn wò. Study ìjọ tó ń lọ. Ṣé ṣọ́ọ̀ṣì yín? Ṣé ṣọ́ọ̀ṣì
tí ó fi ààyè gba àwọn èèyàn láti múra sí eré ìje ìgbàgbọ́ kí wọ́n lè rọrùn dín ni àbí ṣọ́ọ̀ṣì tó yẹ pé àmúlùdùn lásán ni. mo rí fídíò kan lórí Facebook wáyà lóhùn kọrin ìbẹ̀rẹ̀ ìsìn ní ń jó bíi wèrè bí ẹni tí nǹkan mú lórí ijó táwọn Naira Marley máa jó hip hop singer ijó tí ẹ ń jó ní jó ló ń kọrin orin ó wá túnù táwọn Naira Marley máa fi ń kọrin ní arábìnrin fi ń kọrin ẹ wá wojó bíi agánigàn gbogbo wọn wá náà ń fò òkè náà ń tọ́ òkè náà ń ṣe bí ẹni tí nǹkan mú bí ẹni tí awórókó gbámú nínú ẹ̀yin ènìyàn àti lọ́nu náà mà rọrùn àti déjọba ọ̀run ló nira o ṣọ́ra fún àwọn àdàmọ̀dì onígbàgbọ́ àwọn tí ìsojúlówó ọmọ Ọlọ́run tí ẹ̀ ń pera wọn ní ọmọ Ọlọ́run níwájú mọ́tò wọn ẹ̀rí kílájì ìránṣẹ́ lọ́wọ́ ọmọ jẹ́ ìránṣẹ́ lọ́wọ́ òtítọ́ kì í bẹ́ láti pẹ̀lẹ́ pásítọ̀ ń ta o torí pé kí ni àwọn pásítọ̀ ti bà pásítọ̀ lójú jẹ́ àwọn páìtọ̀ ti bà pásítọ̀ lójú jẹ́ àwọn wòlíì ọ̀ràn tí wọn ò ní rí ẹ̀ṣẹ̀ ọ̀sàgbèrè wọn ò ní rí ṣùgbọ́n wọn ò rí kọ́lọ̀ pátá tó wọ̀ wọn á rí oúnjẹ tó jẹ sùn lórí tiẹ̀ náà bá ṣínà lẹ̀ arábìnrin kan ni mo gbọ́ sítórì rẹ̀ àkọ́rí mi tó ṣe gbọ́ náà ní ẹni tó pe rẹ̀ níránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ tara ẹ̀ tí ì ṣètò Ọlọ́run wọn ló sọ date of birth ẹ̀ fọlábìnrin ó sọ gbọ́ ẹ̀ fún ló bá gbàgbọ́ ló bá ní àwọn máa ṣe prayer kan àwọn máa láti travel so wòlíì bá mú travel so gbàtà wọn náà dé ibi tí wọn lọ wọn ní wòlíì lọ fi sí yàrá mi òun náà gba yàrá ọ̀tọ̀ náà fara ẹ̀ so ní ìrètí pé ó ń claim pé èèyàn dáadáa lòun pé nígbà tí obìnrin sun yàrá ọ̀tọ̀ tí wòlíì náà ti mú yàrá ọ̀tọ̀ sọmọ pé obìnrin yóò rò pé kò sí tí ó dà wọ́n pọ̀ bẹ́ẹ̀ dáhùn orí bí nǹkan ni ló mú kíní wa ló ní kó ń gbé mi ó mu tán lójú rẹ̀ ń pa kánkánká ní tí ó ṣẹlẹ̀ bàbá mo gùn ni. tábà wo àwọn èèyàn lónìí mi rí wọn bá wí o ó nira fún ọ̀pọ̀lọpọ̀ láti gbà ránṣẹ́ lọ́ngbọ́n lónìí torí àwọn ìkòkò ó ti bà àwọn tó jójú lówó jẹ́ ìdí ẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra lórúkọ Jésù àní báyé lọ. Tímótì kejì orí 3 ẹsẹ̀ 5 yẹ ìkìlọ̀ tí ẹ̀mí mọ́ fún wa níbẹ̀ ni pé kí ni o kí a yẹra kí a sá fún wọn sáfù ọba ti rí pé ntọ́ ọgbà kọ́lé lè gbà sáá mọ̀ ní pé ọgbọ́n náà ẹnìkan ò lè mú ẹ ṣe ntọ́ ọ̀fẹ́ ṣe ọ̀ṣẹ́ smart ṣé wọlé mi mímọ́ ẹlòmíì ò ní àánú kò sẹ́ni tó ò lè bá rìn àgùntàn bá bájá rìn kò lè dẹ̀gbẹ́ níbo síbo ìwọ lọ́wọ́ sọ ara kágùntàn rẹ mọ́ jẹ̀gbẹ́ eré kí lajá ń dẹ́kun ṣe ìrọ́pẹ́ kí ló wà láàrin ẹran ewúrẹ́ àti àgùntàn àwọn ohun òjọra torí náà wọ́tọ̀ jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run ṣọ́ra fún àwọn tó máa bá rìn tó sì máa bá ṣe tó o bá fẹ́ dọ́run kì í ṣe gbogbo àwọn tí ń pẹ̀lú àwọn lónígbàgbọ́ ló lè bá rìn ló sì lè dára dé torí àwọn kárìnkápọ̀ yíyẹni lókùntà lónìí o títí ń sọ ní ọmọ ọ̀run àpáàdì Bíbélì sọ nípa àwọn Farisí ó ní wọn ò lọ́jọ́bọ̀ ọ̀run ìwé Mátíù orí 23 ó ní wọn ò lọ́jọ́bọ̀ ọ̀run ó ní wọ́n sì ń ṣe ilẹ̀kùn ọ̀run mọ́ àwọn tí kì bá wọlé wọn ò lọ́jọ́bọ̀ ọ̀run o ṣùgbọ́n àwọn tó ń pinnu pé ìjọba ọ̀run làwọn lọ wọ́n ṣe ilẹ̀kùn ọ̀run mọ́ wọn nípa kíni nípa pé wọ́n ń jẹ́ ohun ìkọ̀sẹ̀ àti ìdènà fún wọn Jésù wípé ègbéni fún ayé nítorí ohun kọ̀sẹ̀ torí pé ohun kọ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ lè sáláì mọ́ wa ó ní ṣùgbọ́n ègbéni fún ẹnikẹ́ni tó bá ti pàṣẹ rẹ̀ wá àwọn ẹja ìkọ̀sẹ̀ ní gbogbo ọ̀nà ẹ̀rí pé ọmọ ọjọ́ mi pásítọ̀ tó finú tán at the end of the day ló tún fàgbèrè lọ brọ́dà tẹ́lómi ìfinú tán tó ní kòtò kó ń gbèsè léun fún kó bóyá ó jẹ́ oníṣẹ́ ọwọ́ àmì bóyá ó jẹ́ fọ́níṣọ̀ kó ń gbèsè ilé òun fún okòwò fún ogbówó náà àmì ọmọ ọjọ́ tí ń fọlọ́pàá gbéra wọn báyìí àmì ọmọ ọjọ́ tí ń sún ara wọn sí kóòtù báyìí nítorí kíni nítorí ìwà ọ̀dàlẹ̀ Jésù sọ fún wa pé ó ní ìgbà ìkẹyìn ó ní àwọn èèyàn yóò mọ sọ fún ara wọn ni wọ́n sì mọ kọsẹ̀ lára ara wọn ṣọ́ra torí kan mọ́ bá kọsẹ̀ ìwé Mátíù orí 24 ẹsẹ̀ 10 ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọsẹ̀ wọ́n mọ kọsẹ̀ lára ara wọn wọ́n sì mọ sọ fún ara wọn sọ́rí ìgbà táwa yìí wọ́n fà àṣírí sí èèyàn lọ́wọ́ ohun tó o bá ti fẹ́ kẹ́nikẹ́ni ó mọ̀ sọ fún yàn tó bá lọ trust sister kan àbọ̀ trust brother kan torí pé ó ní tararọ́ kan
ó gbóná ọ̀rọ̀ kan nínú àdúrà tọ́wá lọ fà sílẹ̀ sí lọ́wọ́ mọ́tò yẹ ọ lẹ́nu tó pé ibi tọ́tò ọmọ gbá sílù yẹ ẹ̀rù ó bà ọ́. mọ́ finú tán ẹnikẹ́ni mọ́ sinmi lé ẹnikẹ́ni bíbélì tilẹ̀ kìlọ̀ fún ọ ní mọ́ ṣe gba ọ̀rẹ́ kan gbọ́ ó ní ṣọ́ra fún ẹni tó sùn lọ́kàn àyà rẹ̀ onírúurú ní ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ àní báyà ìṣẹ̀lẹ̀ ìgbà kẹyìn lọ ọ̀nà àbáyọ kó lọ́wọ́ ọrú wọn náà ní ká kíyè sára ká ṣọ́ra fún àwọn táwọn rìn mọ́ ká ṣọ́ra fún àwọn táwọn bá ṣe lórúkọ Jésù mo gbàdúrà pé àtẹ̀mí àtiwọ́ nígbẹ̀yìn ayé wa àwọn ní kábàámọ̀ o ṣùgbọ́n ṣọ́ra torí pé kí ni àwọn àdàmọ̀dì onígbàgbọ́ wọn kọta àwọn tí ìṣojúlówó ọmọ ọjọ́ wọn kọta ọ̀pọ̀lọpọ̀ tó ń rò pé bóyá ó dúró wọn ò dúró mọ́ o wọn ti ṣubú tipẹ́ ẹlòmíì ti ṣubú ní kọ̀rọ̀ àmì ìránṣẹ́ náà tó ti ṣubú sínú ẹ̀sìn àgbèrè tí ò jáde sí gbangba láti jẹ́wọ́ tó dẹ̀ tún sọ ordination fún ọ̀pọ̀lọpọ̀ young minister ẹ̀rẹ́gbábẹ̀rẹ̀ ṣe kọ̀kiri ni tí wọ́n dẹ̀ yìn pàtì ẹ̀mí àgbèrè ara wọn sínú ayé àwọn mínísítà kéékèèké tó ṣẹ̀ tún gbérí sọ̀rọ̀ àfọ̀ ordination ẹlòmíì ò ní ṣọ́ọ̀ṣì wọn ti rorò jù kí ni kẹtọrọ ordination gbà ṣọ́ọ̀ṣì àwọn ó mọ nira ó mọ sípa torí kí ayé rẹ lè má bàa jẹ̀bi tó fẹ́ gbà náà ṣùgbọ́n ẹlòmíì ò ní gbà yóò bá kọrí síta yóò lọ sọ ordination níbòmí wọ́n bá ti gbọ́wọ́lé ọ lórí tó wọnú ẹgbẹ́ tiẹ̀ ta tó máa lè gbọ́wọ́lé ọ lórí tẹ̀mí àgbèrè wọnú rẹ tiẹ̀ bàjẹ́ sọmọ ẹ̀mí èṣù yára wọnú èèyàn kì í yára fìyàn lẹ̀ ń yá wú ni kì í yá fà wèrè gádàrà ọlọ́run lọ́mọdún títí ń sí èrè kiri tó wáyé pé ọpọlọ pé Jésù pàdé ẹ̀ bí ò bá ti bá kúnnù wọ arákùnrin kan tí wọ́n ní ẹ̀mí èṣù ti ń yọnu láti ìgbà ìwé ẹ̀ ìgbà tí Jésù máa ṣe deliverance fún tí Jésù ó túlẹ̀ tí Jésù pàṣẹ fáwọn ẹ̀mí èṣù kan jáde lára ẹ̀ ẹ wo bó ṣe kọ́kọ́ fẹnu gbólẹ̀gbólẹ̀ wọ́n nígbà táwọn ẹ̀mí èṣù jáde tán lára ẹ̀ Bíbélì pé ó dàbí ẹni tó kú táwọn èèyàn gẹ́gẹ́ fi rò pé àbó ti kú ẹ̀mí èṣù yára wọnú ayé yẹn kì í yára jáde o kì í yára jáde o bọ́ ọba ti dé yẹn gbọ́ wọn burúkú lé ọ lórí tó ọgbẹ̀mí burúkú ìwọ lọ́rùn ṣọ́ra fún ìgbọ́wọ́lé ẹlòmíì kò sí program tí o lè lọ kò sí òró tí o lè tọ́ bá ti tẹ́rí gbòòrò burúkú láti inú omi tiẹ̀ tánu torí iṣẹ́ àmì àti ìyanu pàjáwìrì tẹ́ ń wá kiri ẹlòmíì ò lè gbàdúrà ẹlòmíì ò lè gbọ́ ojú Ọlọ́run fúnra ẹ̀ ó ń wá iṣẹ́ àmì àti ìyanu ó ń wá kúkú ẹ̀ ẹni bá ti wá iṣẹ́ àmì àti ìyanu pàjáwìrì náà ni ó ṣàgbákòrú kan báyìí Sátánì mọ̀ pé ìgbà kẹ́yìn mírèkù làwọn èèyàn wá kiri jù wo pásítọ̀ lẹ́lòmíì mọ̀ tí ilé ẹ̀dá horo mo gbọ́ nípa àwọn kan wọ́n ní wọ́n kọ́lé ara wọn ọkọ àti ìyàwó wọ́n jí àwọn kọ́lé ara wọn tán náà bá ní bóyá mi èsùn wà nulẹ̀ kí hàn kó kó nulẹ̀ tí hàn kọ́ kí hàn lọ mọ́ gbé lé mi rẹ́ǹtì ara àwọn èké ara tó dédé tán àwọn èké wòlíì nígbà tí yẹn jíṣẹ́ jíyà kọ́lé ara ẹ̀ tẹ̀ wá ní kó fi bẹ́ẹ̀ lẹ̀ kó lọ mọ́ gbé lé mi rẹ́ǹtì ẹ̀rù kúrò àwọn tó sọ ọdún ẹ̀rọ yẹn táwọn yẹn dẹ́ gbàgbọ́ small time wọ́n sọ fún wọn pé ká lọ ta lé wọn pé olúwa ní pé káwọn afọwọ́ ẹ̀sẹ̀ olúwa wọn tó wá padà sí square one ẹ wo bí àwọn yẹn ṣe ń fọ́ fìtì ẹ bí àwọn yẹn ṣe ń kó sọ́wọ́ àwọn ènìyàn búburú ìyàwó ní lẹ́lòmíì mọ̀ lẹ́lòmíì lọ́mú ọ̀rọ̀ ọkọ ẹ̀ bá kẹ́ ẹ̀ tó fi ká tó fọ̀ ìyàwó ní ti gbọ́kọ lọ́wọ́ rẹ̀ àníṣe bó ni òmọ̀kọ́ tọ́jú òun bá tọ́jú ẹ̀ wọ́n pọ̀ kiri o àwọn ìyàwó ní tí ò lọ́kọ bí wọ́n bá sì gbẹ́jọ́ tiẹ̀ lọ wọ́n gbọ́kọ tiẹ̀ nu ṣebí wọ́n complain pé kò dáa ni àwọn ó sì bọ́ tún rí ẹ̀ ṣe ìwọ lọ ní faradà àwọn ó fi faradà pa ìwọ lọ ní tẹ́lẹ́rùn ń fún ọ ní 5,000 owó ọbẹ̀ ọ ti ń fẹ́ 10,000 àwọn ó bọ̀ manage 5,000 yẹn ṣùgbọ́n ọlọ́mọ. lájú ẹ dáadáa ẹlòmíràn mò ń wọ́kọ ni ọjọ́ orí mi ti pẹ́ ọjọ́ orí mi ti gbó náà bá mọ́ lọ sọ́dọ̀ wòlíì ọba sì rí i pé ọmọ tó dùn rébété yóò bá gbógun lé ọ lò tán báyìí kójú ẹ tó la ọtí bíi mẹ́ta àìmọyeru ẹ̀ kójú ẹ tó la ọtí bíi mẹ́ta bọ́ ọtí ẹ̀ kó jáde sáyé ò ti wọ́ bọ́ kó jáde sáyé rẹ̀ ò ti jáàmù ẹja ṣọ́ra ìkẹyìn ayé la wà olórin kankan ni pé ó ní ìgbà tí ìgbẹ̀yìn ayé bá dé oríṣiríṣi làwọn mọ̀ rí oríṣiríṣi ní ṣẹlẹ̀ báyìí o wo má lójú àánú débi pé ọlọ́mù sísà kan tọ́ mẹ́nìkan mọ́ tẹ́ẹ̀kẹ́jọ́ mara yín ṣọ́ọ̀ṣì tọ́wá ní kó wá mọ́ gbélé ẹ̀ yóò gbọ́kọ̀ ẹ̀ yóò di ọ̀jáde yóò gbọ́kọ̀ ẹ̀ neat ìwọ tọ́ ti má rí tọ́ jẹ́ young couple tọ́ wá fẹ́ gba sísà tẹ́ ìjọ jẹ́ irọ́ tọ́ fẹ́ gba sílé pé torí pé kò rí lé gbé ata ọjọ́ kan ní òdùn fún ọkọ ẹ̀
ọlọ́nu ṣọ́ra wọn sì ń lé lébẹ́ ọmọ ọlọ́run sórí ṣùgbọ́n Jésù sọ kíní kan ó ní nípa àtìṣe wọn lẹ́yìn ó fi mọ̀ wọn nípa àtìṣe wọn mo dẹ̀ tún sọ fún wa téèyàn bá ti kórìíra òtítọ́ tí a fẹ́ ayé ń bẹnu ayé tí ìlépa ọrọ̀ ìlépa owó ń bẹnu ayé rẹ̀ ìlépa ènìyàn òṣòro mọ̀ ọ̀rọ̀ téèyàn bá ti ń sọ ọ́ jù lẹ́nu lẹ́ẹ̀fì mọ̀ tí ń lé lọ́kàn rẹ̀ ìlépa ènìyàn òṣòro mọ̀ nípa ọ̀rọ̀ ẹnu rẹ̀ torí náà ṣọ́ra téèyàn bá sọ kankan létí ẹ̀ tọ́ni pé kí ní tẹ́ni mọ̀ sọ́mọ̀ dẹ́sipirẹ́tì mọ̀ sọ pé ó fi ṣàwàdà ní omi ni ẹ̀ àmì nígbà pẹ́ tó mọ̀ tó bí èèyàn bá jẹ mí lówó mo lè bù ládàá o mọ̀ ẹ́ pé omi ni tó ń sọ mọ̀ sọ pé ó fi ṣàwàdà ní o mọ̀ rú àwọn tó ń rìn súnmọ́ ìgbà kẹ́yìn láwà onírú ní pẹ̀rẹ̀ lọ́mọ ọlọ́run èèyàn dé ṣọ́ọ̀ṣì nísìnyí ó ní tara rọ́ ń gbàdúrà pàpàpàpàpà ń blóní tọ́ǹgì pàpàpàpàpà ọtún ọkọ̀ tó wà feed of Holy Ghost ọjọ́ tó bá fi sẹ́yìn oyin ẹ̀ àní sí ń bẹ́ o torí ẹ̀bùn lọ fọ́ fún a sì bí ọ pé kí lọ rí ọlọ́run ló darí ẹ̀ sí nítorí bá sì ti wí náà làá gbàgbọ́ abá sì jọ ẹ̀yìn báyìí ọgọ́rùn-ún panu àti túkú bá tù yín ká irun òsì kú bọ̀rọ̀ bọ́ ọ lórí òkè jù bẹ́ẹ̀ ọlọ́run ní dá ọ lóhùn torí ìfẹ́ tara rẹ lọ́sẹ̀ amen ọdẹ àti kọrin bíi áńgẹ́lì wọ́n ní yéé ọlọ́run ti mú wá wọ́n ti sọ náà ìfẹ́kúfẹ́ sí ní mímú mu ọlọ́kàn rẹ lọ́ba ní pé àti ọlọ́run fà fún ọ lójú oorun mìíràn kọ́ òfin oṣó àtàjẹ́ tí ẹ bàjẹ́ nù. Ìgbàkẹ́ Àdàmọ̀dì Onígbàgbọ́ kúta ó ní yẹra kọ́ lọ́dọ̀ àwọn wọ̀nyí. Yà sọ fún Ọlọ́run Olúwa ràn mí lọ́wọ́ láti dá àwọn Àdàmọ̀dì Onígbàgbọ́ mọ̀ kí n má bàa kó fọwọ́. Mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run o lè pè sórí aago yìí 08065935539. ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi. Láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel. Bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel. Ẹ ṣé púpọ̀.